olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Ó yá ẹ jẹ́ kéku ilé gbọ́ kó sọ fún toko àdán ni kó gbọ́ kó rò fò bẹ̀. Ọlọ́run olùràpadà 2021 tó ti wọlé dé. Èyí tá a máa ń ṣe nínú ìjọ Àgbàlá Àánú Ọlọ́mọwẹ́wẹ́ Òṣogbo ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹta oṣù kẹjọ. Ó yá èrò ọyẹ wá dàgìrì wá ẹ máa bọ̀ wá pàdé olùdáǹdè. Olùdáǹdè ń bẹ nítòsí ó ti dé kórì jìnnà. Ó yẹ ẹ máa bọ̀ wá pàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń já ìdè tó ń tú ìdè. Ẹ máa bọ̀ wá kẹ́ wá pàdé àwọn olórin ẹ̀mí. Àwọn bíi evangelist prophet Oyèwùmí Ẹ̀rítúndé Ẹ̀rítì, prophet Bankole Julius Ìmọ́lẹ̀ Àdúrà, evangelist Adéolú Nicholas Adé Success, evangelist Benjamin Taiwo Ọmọbaláyọ̀. Àwọn bíi prophetess Yínká Ọlálérè, evangelist Taiwo Adélékè Sẹ́mitúlà, evangelist Christiana Adéwọlé Ọba Àjùlọ. Máa bọ̀ wá pàdé àwọn olórin ìgbàlà. Àwọn bíi Ayáwọ̀kọ̀ twins ẹ dàgìrì wá ẹ máa bọ̀ wá pàdé wọn. Ẹ ó gbàdúrà sí mi èmi ó sì gbọ́ làkórí tọdún eléyìí. Ó wà nínú Jeremiah 29:2. Ó yá ẹ dàgìrì wá rí ìrírí ìgbàlà wá gbàwòsàn ọ̀fẹ́. Ọlọ́run Àyàntúnjí ti wà ní gbàgede. Ọlọ́run Ezekiel Àyàntúnjí aṣojú Ọlọ́run olùràpadà ń bẹ níkàlẹ̀. Ẹ dàgìrì wá kẹ́ ẹ wá rí gbàlà. Ẹ máa bọ̀ wá ẹ máa pàdé Àdúrágbèmí Àyàntúnjí kìnìún akéwì pẹ̀lú Lady Evangelist Adésínà Esther Olúwaṣemílóore. Ó yá ẹ dàgìrì wá kẹ́ ẹ wá rí gbàlà. Ọlọ́run olùràpadà 2021 dandan ni kó gbọ́ àdúrà wa gẹ́gẹ́ bó ti sọ nínú Jeremiah 29:2 tó sọ pé ẹ ó gbàdúrà sí mi èmi ó sì gbọ́. Ó yá ẹ dàgìrì wá kẹ́ ẹ wá rí gbàlà. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run Àyàntúnjí. Olùràpadà ọba tó dá ayé kábíyèsí rẹ ọlọ́run.